kí lè ṣe mi tó darí jì ní Ọlọ́run ọba. ẹni bá máa yẹ kó wá wí ẹni bá mọ ènìyàn kó wá sọ ìrírí kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀ ojú rí tó lóde ìsàlàyé ohun tó ṣàkàlà tó fi dẹ́kun ẹ̀rín tó bá ṣe gúnugún yóò ti wo nkoko mórí ẹyin. mi ṣe ní dáná sun wọ́n fún mi ní nǹkan 6 months ó kú 1 month kó expire ó kú bẹ́tà kí n dáná sun náà kó expire kí n máa wọlé lọ. ọmọ ènìyàn ìrírí múkàrẹ apàṣẹ tíátà rèé o nígbà tó délùú London. lórí pé mo gbà nínú ọwọ́ ẹ̀ ó wá ń lo ìyàwó mi lórí pé mo gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni máa lè wọ́n mi jọ ó dé pariwo náà pé yàrá mi ló ti wá bá mi máa pọ̀lọ́pàá pé o ọmọ ènìyàn ẹ̀dá ni wọ́n ń pèlè níyàn ọmọ adarí wọn òkómi ẹṣin dàsílẹ̀ ẹran òkómi ẹran dàsílẹ̀ ẹṣin òṣùrùn wájú pọ̀ mọ́tẹ̀yìn ọmọ ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun ẹ̀dá gbé kọ̀kọ̀ ṣe ní ń bọ̀ wá hàn gbangba bó bá yá kí lójú múkàrẹ́ rí gan tó ṣokùnfà sinimá yìí tó fi dàgbéléwò fún gbogbo ilé ọmọ ènìyàn àjọṣepọ̀ múkàrẹ́ pẹ̀lú Olasco films lélẹ́yìí àtàwọn àgbàgbọ̀ òṣèré bíi Yínká Quadri Saidi Balogun múkàrẹ́ fúnra ẹ̀ Péjú Ògúnmọ́lá Rónkẹ́ Òṣòdì Òkè Ìyábọ̀ Òjó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ènìyàn Olasco films and records international limited 129 Nnamdi Azikiwe street Dumota ló gbé fídíò kásẹ̀ pẹ̀lú VCD ẹ̀ jáde tó ń tà ó tún wà lọ́dọ̀ Edmaster films and records international ọmọ ènìyàn. ọlọ́wọ́ ti wà tó lẹ́jẹ̀ lọ́wọ́ o.